Congratulations come blow ọmọdé fẹ́ ọ àgbà ń fẹ́ ọ. àdùnṣe gbóǹtọ́ lọ́hùn lọ́wọ́ sí. Aláàjì Adémọ́lá yọ àdìbànjá máa lòdò àtàn. àpáta dé o àpáta pààrọ̀ ewì dé. lórí kẹ̀kẹ́ ìjájọ máa kó lóríire. Alhaji Lateef Adémọ́lá come blow máa wọlé maraba alálùbáríkà èdè ènìyàn. The new branch chairman gbogbo àtàn. ìwọ tí mòye yìí jẹ náà. ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀ kì í ṣe èèyàn. àràbàrẹ̀ òwò mọ́ ojú padà tìrókò tiwọn ló ní gidi. láwọn tí wọ́n tiẹ̀ ti rò pé kó rókà kó ogún yẹn kó tẹ̀bà kó wá tọrọ ọbẹ̀ lọ́dọ̀ àwọn. olúwa ti jọ́ sókè lálálá. olú ti gbà ọ́ là. ńlẹ́ o ọmọ olúmọ ọmọ ẹ̀gbẹ́ ìgbà gbogbo. ẹ̀gbẹ́ ìwo ni wọ́. aláké ní àbí gbèrègùn. tàgùrà ní àbẹ̀gbá òwu. tètàkè ní ọ̀nbí tarọ. ẹ̀gbálẹ̀gbá jẹ́ ẹ̀bá iṣẹ́ ìgbádò. ẹ̀gbá pọlápọ̀ wọ́n dìlú ńlá. wọ́n kọjọ́pọ̀ wọ́n tẹ̀ gírí. ẹ̀gbá dalẹ̀ ẹ̀gbá gboko. ìgbàkúgbà lẹ́gbẹ́ ẹ̀gbá ń jàre ó jàre. mo bá wọn dákẹ́ mo ṣẹnu gbígbé wúyẹwúyẹ mo bá wọn dé tàgùrà mo gbó lòun bí ọ̀jẹ̀. abimọ aláké ọmọ aláké fọlájagun ẹ̀gbá fọlájà wọ́n fèlè jà. ìwọ lọmọ aláké ìwọ lọmọ olúmọ ìwọ lọmọ ajojo lọ́wọ́ òkun ìwọ lọmọ adé orí ẹ̀dá ṣẹkẹ wúro olówó ẹyọ àná tójó tẹ̀ràn. kọ́ńblò máa dán merit gold ló ní kí n máa kíyọ tó ní kí n máa sọ wípé congratulation fún oyè yìí tuntun. the branch chairman gbogbo àtàn Alhaji Adémọ́lá okú oríire. oyè ìyá mọ́rí lágbára lọ́wọ́ ọlọ́run lágbára lọ́wọ́ bàbá òkè. ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ ni. èèyàn tó bá ní kó mọ́jà ayé yìí pẹ́ ẹ̀yà kàlà ni ó máa sìnkú wọn ọrùn á máa wọ̀ wọ́n bẹ́ẹ̀ ni tó ru sìmẹ́ǹtì mẹ́fà pọ̀. ó ní bá wọn tẹ́lẹ̀ níbi ó ti lójú. mayebu chairman ayé ń fẹ́ olónìí. ó ní dàrí ìbànújẹ́ báyé ó ní dàrí sá ó ní dàrí síkún ó lórí ẹ̀dá ènìyàn. kọ́ńblò ohun gbogbo wá dọwọ́ ìwọ̀ntúnwọ̀nsí ó torí jẹ́jẹ́jẹ́ sóhun là ń tẹ̀lẹ̀. bóyin bá ṣe tá gbẹ̀rẹ̀ ó dinú kókó ògì bá fẹ̀rẹ̀ bọ̀jọ̀ bá ṣe tá gbẹ̀rẹ̀ ó dinú sàrẹ̀ tó kọ́lé sí àpáta ewì èmi ṣe tó o mò ń rebi tá a forí mi sọlẹ̀ sí o níbi ojúmọ́ ti mọ́rẹ́ gbogbo ilẹ̀ kílẹ̀. congratulations come blow ọmọdé fẹ́ ọ àgbà ń fẹ́ ọ. àdùnṣe gbóǹtọ́ lọ́hùn lọ́wọ́ sí. Aláàjì Adémọ́lá yọ àdìbànjá máa lòdò àtàn. Hi guys, welcome to our YouTube channel, 2A Media House. And please don't forget to subscribe, like, comment, and share our videos. And don't forget to follow us on all other social media handles at APATA EWI ROC. Love you all. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you.